Ẹ kú dédé àsìkò yìí o. Mo tún ti dé pẹ̀lú àwọn eré aládùn tí mo máa ń mú wá fún yín. Àkọ́lé eléyìí ni a pè ní 96th. Ẹ tẹ subscribe button láti lè mọ̀ nígbà tí apá kejì bá jáde. Ṣé ẹ mọ̀ pé ohun tó dára nígbà míì ó lè má wù ni. Bẹ́ẹ̀ sì ni ohun tó wù ni nígbà míì ó lè má jẹ́ nǹkan tí ó lè ṣe èèyàn ní àǹfààní. Èyí dá lórí ọmọbìnrin kan tí ó já sí wípé ẹni tí ó nífẹ̀ẹ́ sí ó jẹ́ ẹni tí ojú rẹ̀ kò gbébì kan. Bẹ́ẹ̀ náà ni ó tún jẹ́ alágídí ọkàn tó já sí wípé ìgbájú ìgbámú òun ló fi ń bá ọmọbìnrin yìí wí tí ó bá ṣe ohunkóhun fún un. Kẹwàá mọ̀ wò ó. Ọmọbìnrin yìí ó tún ní ẹnìkan tí ó ń kọnu sí i níta ṣùgbọ́n tí kò fún ọmọkùnrin náà láyè rárá. Ṣe ló ń sọ fún un wípé òun ti lẹ́ni tí òun fẹ́ bẹ́ẹ̀ òun kò lè fẹ́ ọmọkùnrin kejì yìí. Ohun tó padà gbẹ̀yìn arábìnrin yìí, ẹni tí ó padà fẹ́ àti bí ó ṣe rin ìrìn àjò rẹ̀, gbogbo ẹ̀ náà ni ẹ máa mọ̀ nínú sinimá yìí o. Kò ní jù báyìí lọ, ó dìgbà.